lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé farati ó dúró kò farati gangan lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ ló tún kú ohun tó kábíyèsí olódùn ọmọ rẹ̀ alápálá tó solé ayé rókì níwẹ̀yà Júdà ọba tó máa ń gbani nígbà táyé bá ti kọni sílẹ̀ ọba mi àgbà tá wọ́jọ́ orí rẹ̀ tá orí ka kọ̀ǹpútà ọ̀rọ̀jọ́ ìbí Olódùmarè gbé sáyé ọba tó gbódògbó àìkú àìsá olódù ọmọ rẹ̀ ọba tó ń so gbogbo ní tìyanu ẹ̀rù dèdè ẹkùn ọkọ̀ Fáráò alábẹ́nú àwọn sáàsì òkè pààrà tí màá sọ lọ́rọ̀ dídì rìn ọba tó ti wà ayé tó wọ Olódùmarè tí ń bẹ nígbà táyé ń bẹ ọba mi àgbà tí ọmọ wà nígbà táyé ọ̀dí símọ́ alábà kámikámi ònìkan gbémọ rẹ̀ níjà Olódùmarè ẹ̀kẹrin nínú náà lérò ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkè ìhún ọba tó bá ń tètè sẹ́wọ̀n tí ọ̀dà bá tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá Olódù ọmọ rẹ o ọba àdàgbà má pààrọ̀ oyè arúgbó ọjọ́ àdàgbà má jẹ̀ká àdàgbà má lo gíláàsì ọba tí fọba jẹ ọba tí rọba lóyè Olódùmarè ọba lórí gbogbo ọba tó lè ní kí bẹbẹ ọmọ bẹ Olódùmarè tó lè sọ pé kí bẹbẹ ọmọ bẹ mọ tí ọ̀sí baba ńlá kù bàbá ẹnìkan tó lè bo Olódùmarè lérè wò Olódùmarè o ó bá tètè sẹ́wọ̀n àkọ̀jábọ́ ó fìdí ayé sọlẹ̀ sórí omi kà kò sì lè yí rárá Olódùmarè o ìbàrẹ̀ o mo ṣe bàrẹ̀ Olódùmarè mo ṣe bàrẹ̀ Olódùmarè lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmí Olódùmarè náà lọ́ba tó tún kù gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo tún dé o mo dé bí ègbó fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV lónìí èmi ọmọ yáyàn fẹ́ yín olólùfẹ́ yín náà ni mo dé kọ́lọ́kọ́ ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wò mí ṣẹ́ ojú yóò mọ̀ ní ìrẹ́lẹ́dẹ̀ yìí etí tẹ́ sì fi ń gbọ́ mi ti yọ̀ ní fọ̀ ìhà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ mo dé sí yín lọ́rùn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi inú lẹ́tẹ̀ wà tẹ́ ti ń gbọ́ mi yìí láṣẹ Èdùmàrè ilé yìí ọmọ ní gbóná mọ́ yín ọ̀dẹ yìí ò ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè ọkọ̀ tí wọ́n ṣọmọ ìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀bẹ̀yìn olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ǹjẹ́ máa mú kí wọ́n mú di ọkọ̀ wọlé síta ẹni kí wọ́n wá ṣọmọ ìwò mọ́kọ̀ fún lára kí gbogbo àwọn èèyàn wọ́n wá máa yọjú wọnú ọkọ̀ náà láti ìta kí wọ́n máa yọjú wò ó fínífíní báyìí pé wọ́n wà á káwọ́ mọ́rí wọ́n wà á máa fẹsẹ̀ jọlẹ̀ wọ́n tún wá máa gbára dálẹ̀ kò ní dé bá yín láṣẹ Èdùmàrè irú ọkọ̀ bẹ́ẹ̀ ò ní gúnlẹ̀ síta ọ̀bẹ̀yìn olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ṣùgbọ́n èyí tínú yín bá ti ń dùn sí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ní fọwọ́ yín gbọ́mọ sí i àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé ìran ńlá nítojú ìyá ẹ̀ kó ìran kan nítojú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀ ọmọ yín ò ní kú lójú yín láṣẹ Èdùmàrè ní mọ bójì ọmọ mọ̀ ní mọ sàárẹ̀ ọmọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń mówó tẹ̀ ń tọwọ́ bá kò tẹ̀ ń mówó tẹ̀ fi hàn dẹ́tẹ̀ tẹ̀ fi ń wò mí iná ò ní tẹ́wọ́ yín láṣẹ Èdùmàrè mọ̀ ní tẹ́wọ́ náà ní tọrọ jẹ ní tọrọ ní tọrọ náà ní tọrọ lo gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ibi tí ẹgbẹ́ yín bá ti náwó láṣẹ Èdùmàrè mọ̀ ní bá wọn ná dígì mo dé o ọyẹ wá nǹkan fìdílé tó Olódùmarè lẹ́yìn Olódùmarè mo sọ Olódùmarè náà ló tún kù àmọ́ mo júbà ẹ̀yin ajuni lọ mo júbà ẹ̀yin àgbààgbà mo júbà ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ kí n tó sọ̀rọ̀ mo júbà ẹ̀yin tá a jọ ń kọ̀wọ́ ọ̀ṣọ́ mo sì júbà ẹ̀yin tí ọ̀tún máa sọ táwọn ọ̀bá ní sọmọ́ ṣe mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ lọ̀rọ̀ lé ayé ẹnìkan ò mọ̀ lórí ayé gbò ẹnìkan ò lórí ayé gbò fún díẹ̀ ìdí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi dákun ilé ayé tá a wà yé já mọ̀ pé ilé ayé kìí ṣàwámọ̀ lọ gbogbo wa la ti dágbádá kú gbogbo kó wa ní ó lọ àwọn kan ti ṣayé kọ̀ wá ọ́ tó dé àwọn kan la tún ṣayé lọ́wọ́ báyìí àwọn kan ó tún ṣayé tí ọ̀bá ṣàwámọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ bọ́rọ̀ ilé ayé ṣe rí nu ẹ wá já mọ̀ pé ilé ayé tá a wà yìí ọjà ni àwa nájà nílé ayé ni kó wa ni ó sì padà ṣáájú ilé ọ̀run àsìkò tí kó wa dá ọ̀la àwámọ̀ ọjọ́ tí kó wa relé àsìkò gangan tí kó wa relé sẹ́ni mọ̀ ń bá yí sọ̀rùn
irú ikú tí ó pa kó wà wá gan tí ó pa wá kò sẹ́ni tó mọ̀ o. Ibi tá a wà á kú sí gan kò sẹ́dá kankan tó lè sọ, Olódùmarè nìkan lọ́ba tó lè sọ. Àmọ́ gbàkígbà tó bá fẹ́ yá Olódùmarè ọmọ kanjú pa wá, kọ́mọ́ sì fi kú gbóná pa wá. Ó wà lọ́wọ́ ìwà tá a bá ń wò, ìṣe wa, èrò wa sọ́mọlàkejì, bá a bá ṣe gbélé ayé ṣe sí. Ẹ̀yin ò wá jẹ́ ká mọ̀ bá ṣe lo àlùkìámọ̀ nígbà bá dálùdí ọ̀run. Torí ìṣẹ̀ mọ̀ pélé ayé tá a wà yìí, jẹ́rẹ́ tí kú bá ti pajú wa dé báyìí, ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Kọ̀tán o, kọ̀tán síbẹ̀, ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu, kìí ṣe pé ó ti tán. Ẹlòmíà a máa sọ pé bá a bá ti kú ó ti parí nu, ẹ lọ tú dànù. Nígbà tá a bá kú gangan tí kú pojú wa dé, ìgbà náà gan ìrìn àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sọ́run. Nígbà tá a bá bẹ̀rẹ̀ ìrìn àjò, a wá nílé sọ̀rọ̀ mọ́. Nígbà tẹ́mi bá ti jábọ́ lára báyìí, ẹ̀mí ó fò dànù pìm. Tó bá sì ti fò dànù báyìí, ọkù ara lásán. Ṣé ẹ mọ̀ pé ìwé mímọ́ sọ pé afẹ́rúfẹ́rú afẹ́rùpẹ̀ fẹ́rùkẹ̀, eruku fún eruku ni. Gbogbo ara tó kù nílẹ̀ ó di yẹ̀pẹ̀ nù, ó di tilẹ̀ ẹlẹ́nu. Ṣé ẹ mọ̀ pàdé òun ní láàrin ilẹ̀ àti Olódùmarè. Ilẹ̀ gba ẹ̀tọ́ rẹ̀ nù, ọwọ́ kù ẹ̀mí tó ti fọ̀ jáde. Ẹni ọ̀wá lọ fèsì pánẹ́ẹ̀lì ní ọlọ́mọ jẹ́jọ́ lọ́hùn. Ọwọ́ kùntọ́ ọba gbélé ayé ṣe, ọwọ́ kùntọ́ ọ̀wá máa wígbọ̀ ọba dọ̀rùn tó rọ̀ nílé sọ̀rọ̀. Mo sọ fún yín, mo sọ pé òjijì yín tí máa tẹ̀lé yín kiri ọ̀hún, ọlọ́kùn tí ó máa sọ̀rọ̀ yọ nígbà báyìí. A ṣe nǹkan báyìí fún lágbájá, a ṣe nǹkan báyìí fún tàmẹ̀dọ̀, àwa la ṣe ń gbà báyìí, àwa la ṣe ń báyìí. Ọ̀sìn nílé ìsọ̀rọ̀ nílé ìlànà. Ṣe mọ̀ pé nílé ayé tá a wà, òjijì wa ò lè sọ̀rọ̀ wa ní máa sọ̀rọ̀. Àmọ́ gbà bá dọ̀rùn yóò yé padà. Òjijì lọ́kù tí ó máa sọ̀rọ̀ wa nílé sọ̀rọ̀, nílé parọ́ mọ́. Yọ wá kù wọ, yọ kù iṣẹ́ ọwọ́ rẹ. Iná máa sọ pé yọ kù iṣẹ́ ọwọ́ rẹ ńgbọ́ bá dé sàárè. Ìṣepé sàárè láti dájọ́. Ẹ dákun ẹja gbélé ayé ṣeun rere, ẹja gbélé ayé ṣeun rere. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé gbogbo ohun tó fẹ́ nínú Olódùmarè ti pèsè fún. Dípò tó sì yẹ kó máa fi tó ní kó tún máa fi rà wọ́n tí ọ̀nẹ́ lọ́wọ́. Ṣe ni ó tún máa kó nǹkan òun tó sì mọ̀ pé òun kọ́ lòun ó na, kọ́ lòun ó lò ó. Òun ò lè na tán tóun ó fi kúrò nílé ayé. Yóò tún wá máa kó níkò pé kó tún máa fi ní mẹ̀kúnnù ẹgbẹ́ ẹ̀ lára. Ilé ayé tá a wà yìí, ẹ dákun ẹja rò ó, ẹja ṣọ̀ṣe, ẹja ṣọ̀ṣe. Gbogbo ẹ̀ níjẹ́ lágbára pátápátá. Gbogbo ẹ̀ níjẹ́ ń jayé fàmílétè kí n tutọ́. Gbogbo ẹ̀ níjẹ́ ń fa agbára tí wọ́n fún yín tó Olódùmarè fún yín tó ní kẹ́ ẹ fi ṣe nǹkan dáadáa nílé ayé. Tẹ́ wá fi ń na ọmọlàkejì yín lára, tẹ́ fi ń fìyà jẹ ọmọlàkejì yín. Ọkùnrin ọkọ̀ Olódùmarè. Olódùmarè ń lọ́ba adákẹ́dájọ́. Ẹ̀yin jẹ́ ìgbàgbọ́ pé Ọlọ́run bẹ. Olódùmarè ń wò yín ni, ń wo tẹ́ ẹ fẹ́ ṣe, ń wo tẹ́ ẹ fẹ́ dà. Ó fún yín láàyè kẹ́ ẹ fi ronú pìwàdà ní ilẹ̀ ṣe tí ì kú. Àmọ́ bó bá tásìkò tó Olódùmarè bá sọ pé ó ti yàtọ̀ sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé ikú á pa babaláwo bẹ́ẹ̀ ni tí ọ̀gbọ́n fẹ́ rí, ikú á pa oníṣègùn bẹ́ẹ̀ ni tí ọ̀mọ̀ pẹ̀lẹ̀, ikú ń pa pásítọ̀, ikú ń pa wòólì, yọ pa fàn bí ẹni tí ọ̀tí ẹ̀ ríran ríri. Ikú sì dé pa ikú ń pa àwọn táwọn pè ní soothsayer, àwọn àfáà tí wọ́n ń woṣẹ́ dáadáa lójú méjèèjì, tí wọ́n ó ríṣẹ́ pé lágbájá má jáde lọ́la, bá ọba jáde ọ̀fẹ́ rè é kú nù. Ikú ó sì pa àwọn bí ẹni kan ọ̀nà rí nǹkan kan lásìkò ìgbà náà. Ilé ayé tá a wà yìí, ẹjá rò ó, mélòó la lò nílé ayé. Wọ́n sọ pé nígbà tá a bá dájú lé ọ̀run, wọ́n béèrè lọ́wọ́ wa, wọ́n sọ pé dákun arákùnrin, sọ délé ayé rí. Èyí wọ́n sọ pé ilé ayé ó lè lo 100 ọdún, ó lè lo 70 years nílé ayé. Àmọ́ gbọ́ bá dọ̀rùn tó bá béèrè lọ́wọ́ ẹ̀ báwọn yóò wò títí yóò sọ pé ilé ayé, mo kọjá ilé ayé fírí, ó dàbí mo kọjá fírí náà ni. Fírí náà ni 30 ọdún, 40 ọdún, 500 ọdún, 100 ọdún, fírí náà nílé ayé náà ni. Torí pé wọ́n sọ pé ẹni tá a bá lò nílé ayé á pẹ́ lọ́run ju ilé ayé lọ. Kò sí bó ṣe fẹ́ jẹ́, ibẹ̀ là wà títí.
ẹni tó bá wà nínú náà jó òkú náà run àpáàdì bí ó ṣe máa jóná náà nù títí ayérayé. Ẹni tó bá sì wà ní ibi tí ó ti máa jẹ̀gbádùn lọ́run bí ó ṣe máa jẹ̀gbádùn ọ̀hún náà títí ayérayé. Ẹ dákun, kí ló wà nínú ayé tá a wà yìí tá a lè yẹ iṣẹ́ ọwọ́ wa wò ká lè ríbi dé sígbà tá a bá dé àlòdì ọ̀run. tó ọ̀rọ̀ sí ti tèmi rèé lónìí o, ẹ jẹ́ ká jọ mú lò. ọba mi wí, ọba yìí náà tẹ́ ń wò mí yìí wí láṣẹ Èdùmàrè, ojú tẹ́ ẹ sì fi wò mí ò ní relédè yìí, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí yọ̀ ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ̀mí àdìtú ọ̀rọ̀ mo dé kàdé mo fẹnu ọkọ̀ sọlẹ̀, mo dé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire mo dé sí lálẹ́ yìí. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire mo dé sí, mo dé o. wọ́n nẹni tó bá gọ̀ tí òkèlè kò lé ẹ̀dá kan mọ́ jẹ ìtàn ìyá onítọ̀ ọ̀hún náà ọ́ pàdánù káàbọ̀ ni. ẹ̀yin lólùfẹ́ mi, ẹ mọ̀ pé wọn ò lè jẹ́ kí mọ́ kí yín kulé ọmọ Yorùbá Kóòtù Òjíire ni mí. mo kí gbogbo ẹ̀yin tí ń wò mí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ajálẹ́ ní gbogbo omi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tó bá kó wa. ẹ kú bẹ́lẹ́dùn àti pé orí nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire o. mo kí gbogbo yín o. ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire, gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire o, gbogbo ẹ̀yin ọmọ aládé, ṣe é mọ̀ báwa là ń dádé àmì ìdánimọ̀ wa jákèjádò gbogbo àgbáyé nu. Olódùmarè ṣe gbogbo fún wa, ó ṣe lódù ni. bẹ́ẹ̀ bá délẹ̀ Yorùbá Kóòtù Òjíire kódà kò sí nǹkan tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ bá ń bẹ̀. èmi a máa sọ bẹ́ẹ̀ bá mu mọ́ngòrò, bẹ́ẹ̀ bá ju mọ́ngòrò sílẹ̀ ńlẹ̀, ńgbà ọba ìfi tó ọjọ́ kẹta ọjọ́ kẹrin bójú bá pamọ́lẹ̀ bí ọ̀pá mọ́lẹ̀, kódà ẹ lọ yẹ èso mọ́ngòrò ń wò, ẹ rí i pé yóò ti máa wù bọ̀ díẹ̀díẹ̀. Olódùmarè dá wa pé ilẹ̀ wa tá ń tẹ̀ ọ́ dá pé a ní omi oríṣiríṣi odò ńláńlá la ní, látòrí ọ̀pọ̀lọpọ̀ odò wa Àpápá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibẹ̀ ni wọ́n ti ń pọ̀tì ọ̀pọ̀lọpọ̀ kan wọlé tí ó sì sí nílẹ̀ ibòmíì. wọ́n rí góòlù lọ́dọ̀ wa, gbogbo nǹkan ní ń bẹ lọ́dọ̀ wa, bó tiẹ̀ jẹ́ pé láyé ìgbà wọn àwọn òyìnbó wọ́n ti wá fi búrẹ́dì, wọ́n ti wá fi kó wa lómi ọbẹ̀ jẹ, wọ́n kó àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wa, wọ́n fi ike wọ́n fi ń gba góòlù lọ́wọ́ àwọn baba ńlá baba wa, wọ́n sì tún kó wọn lẹ́rú lọ. ìbáwọn tó mẹ́sìn wọlé, wọ́n mú ẹ̀sìn kan wá, ọkọ̀ ojú omi tí wọ́n fi mẹ́sìn wọlé náà ni wọ́n fi kó àwọn baba ńlá baba wa lẹ́rú lọ. ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire wọ́n gbàgbà àwọn Olódùmarè jẹ́ kí wọ́n rí kíní ìwé gbà tán. díẹ̀ tó kù ń bẹ̀ làwa náà ní ká ṣe àlò ká tún dọ́gbọ́n sí i, kó tún lè rí bó ti yẹ kó rí, ká gbalẹ̀ baba ńlá baba wa kò láwọ́ àwọn afìyàjẹni. pẹ̀lú gbogbo bá a sì ṣe ń pariwo, bá a ṣe ń kékeré tà ń wí yíyí tà ń yányányán, síbẹ̀ náà àwa Yorùbá àtúnfìyà jẹra wa ni. ẹja rántí pé àní dọ̀tà sílé ayé. ẹ̀yin tí mo ti torí ọ̀rọ̀ yín wá lónìí, mo wá lónìí, Olódùmarè ó tún fún mi wá lọ́la, wọ́n tún wá lọ́la, wọ́n bẹ̀rẹ̀ ètò lórí ìlú yìí. à ń pẹ̀lú yìí ní Imasayi, ń bẹ l'Ogun State. ọ̀rọ̀ mi ó sì lọ sọ́dọ̀ Commissioner of Police tí ń bẹ lágbègbè ibẹ̀. Commissioner of Police àti bàbá wa gómìnà wa Dapo Abiodun, bàbá orí àga tẹ wà nípò òun bẹ́ẹ̀ kí wọ́n gbé yín lọ mọ́ṣúárì, nípò òun bẹ́ẹ̀ kẹgbà tìmọ́lé lọ láti Èdùmàrè. àmọ́ nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire, ilẹ̀ Káàárọ̀ Òjíire, àwa máa ń pọ́n àwọn aṣáájú wa lé ni, a sì máa pọ́n yín lé náà ni bàbá o. gómìnà Dapo Abiodun, èmi fẹ́ pè yín ṣàkíyèsí náà ni. nígbà bá pè yín ṣàkíyèsí, bàbá wa rí i pé gbogbo ń tẹ́ ẹ ṣe yìí lọ́kọ́tọ̀ ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni. àwọn ajíṣẹ́ tó lódùmarè rán wa, Olódùmarè lọ́ba tó rí mi iṣẹ́. ẹ ń bá sì sọ pé iṣẹ́ tó lódùmarè rán mi, òun ọba iṣẹ́ náà jẹ́ mọ́ mi lọ́wọ́. kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí tó fẹ́ ṣe, Olódùmarè ó sì bá ń sọ́dẹ̀ èrò ilẹ̀. yóò kọ́kọ́ mọ gbẹ́nu lébà ìdé, yóò mọ wòran òde ni.
inú ilé ni ó ti máa yọjú lójú fèrèsé pé ta ń wọlé o, ta ń wọlé. Ṣé ẹ mọ̀ pé Olódùmarè ti gbojú lọ́wọ́ onítọ̀hún nù bí ó ṣe rí fáwọn tí bá ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Gbogbo ẹnikẹ́ni tí bá ń fi èpè tàbí àṣẹ tí fi ń sìn mí tàbí tí mò ń sọ̀rọ̀ tí ń fi èpè tàbí àṣẹ tí ń ṣẹ sí mi, bí ṣe ń ṣe òun ni ó ṣe máa ṣẹ sóhun àṣàrò ọmọdọ́mọ ẹ̀ lára láṣẹ Èdùmàrè. Tòró Olódùmarè lọ́ba tó pè mí tó rán mi níṣẹ́. Olódùmarè ẹ sì yí pé èèyàn kan mọ́ fàyà tí. Ẹ wá nǹkan fìdílé o, ẹ wá gbọ́ kí ló ń ṣẹlẹ̀ nílùú Imasayi. Àrèpọ̀gùn ṣètì nílùú yìí wà. Ṣé ẹ mọ̀ pé ara àwọn nǹkan ìṣẹ̀ṣe wa tá a ti padà nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire náà ló jẹ́ kí gómìnà ọmọ gbọ́pá àṣẹ fún àwọn kábíyèsí. Ẹ̀mọ̀ nǹkan ẹ̀mọ̀ tó mọ tá à ń pè lórí adé ni. Orí adé nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire kì í ṣe tán fi ń ṣeré. Orí adé gan lọ́yọ̀ ọmọ pàṣẹ fún gómìnà. Ṣé báwọn bàbá ńlá wa ṣe mọ́ ṣe ṣe lélẹ́yìí? Ìjà bá pè lórí adé ọba níjàlè bá Olódùmarè ló fi ọba ló tún fi ṣo lórí gbogbo èèyàn pé ẹ̀yin ẹ máa ṣàdarí. Ṣé ẹ mọ̀ pé ẹni tá a bá ti fi jọba tó bá ti jọba kìí ṣe pé yóò tásìkò kan wọ́n sọ pé kábíyèsí àsìkò yín ti tó ó yẹ kúrò lórí oyè tí èyí bá ṣèèsì tó jẹ́ pé àwọn ọba wa ti ń gbàbọ̀dè. Oríṣiríṣi àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ sáwọn ọba lọ́ba. Ṣé ẹ mọ̀ pé látijọ́ ọba yìí kú, ọba ń wàjà ni, ọba ti ń kú báyìí. Kí ló dé tó yẹ kó rí bẹ́ẹ̀? Ọba ò fi bẹ́ẹ̀ wàjà mọ́. Gbogbo ẹ̀yin ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá mo kí gbogbo yín o. Kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó dọkínní. Káṣẹ ó pẹ́ lẹ́nu kẹrin kéṣe gbogbo ẹ̀yin kábíyèsí tí ń bẹ nílẹ̀ Yorùbá. Bàbá mi àgbàlagbà Ọ̀jájá kejì, bàbá mi ẹni ìtàn, bàbá mi láti Ilé Ifẹ̀ mo kí yín o. Bàbá mi nu àwọn ibi tí mo ti jáde wá nu Olúlàmókùn Yàkọyọ́. Mo kí kábíyèsí tìlú Tọ́nkẹ́rẹ́. N ò lè ṣe kí n má fi ti gbogbo yín ṣe. Ibi mo ti jáde nu Aláké Ẹ̀gbá, ibi tí ìyá tó gbé mi lọ́mọ ti wá nu. Mo kí gbogbo yín o. Ẹkù bẹ́lẹ́dò àti pé orí láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ọba tí ìṣètò ó tọ́nu wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire. Àwọn ọba tí ń fọ kànkán ṣe wọ́n ń bẹ dáadáa nílẹ̀ Yorùbá. Ọba lọ́fẹ́ mọ́ ọba jẹ́. Láìpẹ́ láìjì ní àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọmọ sọ nípa ọba ìlú kọ̀ọ̀kan. Kò sì sí ikú tí ó pàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀. Kábíyèsí Oníkọ́ ìlú Ìdíròkò, bàbá nu mo kí yín. Ẹ̀mọ̀ nífọjọ́ ọlọ́jọ́ lọ lórí àpèrè àwọn bàbá ńlá bàbá yín tẹ́ wà. Kábíyèsí ẹ̀ ní kánjú pọ̀ ń bẹ̀. Adé pẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ rùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ kó dọkínní. Bàbá mi Oníkọ́ ti ìlú Ìdíròkò mo kí yín dáadáa. Kábíyèsí nu ìlú tó gbàlejò, ìlú táwọn ọ̀dọ́ ọbẹ̀ tó jẹ́ pé Olódùmarè ọba ti yọ́nú sí wọn. Gbogbo ọ̀dọ́ ìlú Ìdíròkò ẹ̀mí ṣìṣẹ́ ẹ̀mí ṣìṣọ́ ẹ̀mí ṣìjẹ́ ẹ̀mí ṣílẹ̀tẹ̀. Ẹ kú ìtọ́jú mi ọjọ́. Mo dé Ìdíròkò wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀, wọ́n tọ́jú mi, wọ́n ṣèkẹ́ mi, wọ́n ṣègbẹ̀ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀mí náà ọmọ yọjú sí yín iṣẹ́ ajé ńlọ́sọmọnù bí òkò àti iṣẹ́ tó Olódùmarè gbéran mi. Mo kí gbogbo yín nílùú Àgọ́ Ṣàṣà. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé àlàáfíà ti ń jọba nílùú Àgọ́ Ṣàṣà díẹ̀díẹ̀. Ṣe mọ̀ pé kèé ṣe ẹ̀kan náà. Bí mo ṣe ṣe prógámù lórí wọn, èmi a máa bá pàkíní sọ̀rọ̀, máa máa bá pàkejì sọ̀rọ̀. Ọmọlúàbí ni gbogbo wọn. Ìjà ló délẹ̀ ńlórí dòwe. Ẹni tí gbogbo wọn ń jà fún nǹkan kan náà ni, ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀nà tí wọ́n fi gbé. Ẹni tó sì ṣẹlẹ̀ nílùú yìí, gómìnà Dapo Abiodun, ẹ dákun ẹ lọ gba ọ̀rọ̀ mi yẹ̀ wò. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin tí ń wò mí ẹ bá ń ṣíà prógrámù yìí kọ́lẹ̀ kan gbogbo àwọn tó yẹ ọkàn lára. Gómìnà Dapo Abiodun àwọn náà ń bẹ lọ́kàn jẹ́ ọ̀kan lára àwọn tí ń fa ìjà yìí. Àwọn lè mọ̀ àmọ́ wa ó sọ fún wọn, á sì sọ̀dé.
ọ̀rọ̀ òṣèlú ò yẹ kó máa kàn lọ lọ́balọ́ba. Ẹni tẹ́ẹ̀jọ mú tẹ́ẹ̀jọ ṣe lónìí nínú òṣèlú ó lè dọ̀la kó mọ̀ sí pẹ̀lú yín mọ́. Ẹni tẹ́ẹ̀jọ ṣòṣèlú lónìí ó lè dọ̀la kó gbòṣèlú bòmíì lọ. Ẹni tó wà lóṣèlú bòmíì lónìí ó lè dọ̀la kó wá di tiyín. Ṣé ẹ sì mọ̀ pé kò tẹ́ ẹ wà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣètò ẹ̀ ní kọjá ọdún mẹ́jọ náà. Àṣìlẹ̀ ti torí pa à ń lo ẹ̀dẹ̀ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ torí pa a bá kú lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ náà là ń padà bọ̀. Ẹ sì rántí pé àwọn ìlú yìí ẹ̀ kì í ṣọmọ ọbẹ̀. Gómìnà Dapo Abiodun orí ọ̀dọ̀ yìí mo ṣe wà. Gómìnà Ogun State ẹ̀ yìí ṣọmọ Àgbọ́sàsá. Ó yẹ kẹ́ ẹ gbatapá kìíní kẹ́ ẹ gbatapá kejì kẹ́ ẹ pè wọ́n papọ̀ kí wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe ni. Ṣùgbọ́n ọba méjì ń jẹ láàrin ìlú kan ọba mẹ́ta ń jẹ. Ìlú olóyè Sunday Igboho ṣá bẹ́ẹ̀ bá perí akọni kẹ́ ẹ fi dà lálẹ́ gàràgà. Mo ṣe kábíyèsí fọlóyè Sunday Igboho. Ẹni tí wọ́n ń tì ṣégbó títì ń tira ẹ̀ sójú ọ̀nà. Ẹni tí àwọn ọlọ̀tẹ̀ tí wọ́n ń bínú sí tó lódùmarè sì ń ṣẹ́wọ̀n ń gi lẹ́yìn ọrùn. Ẹni tí ọ̀ṣẹ́ bá jà ẹni tí ọ̀ṣẹ́ bínú sí. Àkàndá Olódùmarè olóyè Sunday Igboho ṣàmókí yín bàbá ẹkùngbélédùn àti pé ó rì. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ lájẹ̀ ìbílẹ̀ lérí ipa ayé ọ̀mọ̀ níka yín. Wọ́n kàn mọ́ ṣeéṣeéṣe náà ni wọn ò lè gbà ọ́ dàbí ọ̀rọ̀ ìwé ẹgẹ́lẹ́ àgbésọ́lẹ̀ lọ́mọdé gbé ẹgẹ́lẹ́ wọ́n mọ̀ gbé yín sọ́lẹ̀ náà. Mo sì bá yín o olóyè Sunday Igboho ṣá bàbá wa bá ń jẹ́ Akíntóyè mọ́ kí yín ẹ má bínú pé mo bá yín lóyè mo pè yín lórúkọ. Ìlú olóyè Sunday Igboho town ọba mẹ́ta ní bẹ́ẹ̀ mo sì ń bọ̀ lórí ẹ̀ lọ́jọ́ iwájú. Ìlú sì ń túbà ẹ̀ sì ń túṣẹ. Àwọn tó lódùmarè fẹ́ kó ṣẹlẹ̀ nílùú Àgbọ́sàsá o. Àmọ́ bá a sì ṣe ń sọ yìí ìmẹ́lẹ̀ fi gbogbo ẹnu sọ pé ọba méjì ní ń bẹ. Ọba kan bẹ ń bẹ báyìí ṣé gbàgbé pé ọba kejì bàbá ara sinmi síbì kan ni. A gbìyànjú títí láti bá bàbá sọ̀rọ̀ àti èrí bàbá bá sọ̀rọ̀. Àmọ́ àdúpẹ́ Olódùmarè ràn wá lọ́wọ́ débì kan àti ìpadà a sì wà lórí ọ̀rọ̀ Àgbọ́sàsá. Àmọ́ Àgbọ́sàsá ti ń rójú ó ti ń ráyè láṣẹ Èdùmàrè. Àmọ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ lu Àgbọ́sàsá á fún yín gbọ́. Kò síbi táwa ò ti gbọ́ gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀. Bí nǹkan kékeré bá ṣẹlẹ̀ l'Àgbọ́sàsá lónìí ẹ gbọ́ lórí tó ṣẹ́jú márùn-ún ẹ gbọ́ lórí ètò mi àtúntò ọ̀rọ̀ Olódùmarè. Ṣé ẹ mọ̀ pé lábẹ́ òrùlé ayé la wà òrùlé ayé lètò táwa ń ṣe. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run k'Olódùmarè ọ̀fọ̀run kọ́gá mi bàbá Kọ́lá Ọláwòye. Ẹ̀bí tẹ́ ẹ dojúkọ ò ní bàjẹ́ ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ ò ní bàjẹ́. Àwọn iṣẹ́ tẹ́ ẹ sì fi lẹ́wà lọ́wọ́ àwọn á ṣe ju bẹ́ẹ̀ ṣe rán wa lọ. Àti pé ìpè tún ní iṣẹ́ táwa ń ṣe. Olódùmarè ò sì lè pè yàn kọ́mọ́ fàyà tí. Ẹ ń bá wá ń bínú tàwa ẹni ọ̀kánjú ni ó dèrò rẹ̀. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálápòkà yóò kánjú mú gbogbo àwọn ọ̀tá wa mi bíi kàlòkàlò ní láti Èdùmàrè. Gómìnà Dapo Abiodun gómìnà Ogun State ẹ dákun gbogbo ń tẹ̀ níṣe yìí ó ti fẹ́ máa dá wàhálà ńlẹ̀. Bẹ́ẹ̀ bá mọ bó ti yẹ kẹ́ ẹ ṣe. Ẹ jẹ́ ìran yín létí ọ̀rọ̀ gómìnà tìbàdàn Ṣèyí Mákindé bàbá gómìnà làwọn náà. Ẹ wo ọgbọ́n tí bàbá yìí fi ń sọ̀rọ̀ tìbàdàn. Nígbà tí bàbá Balógun ọ̀rọ̀ pé wọ́n jọba nìbàdàn. Ìgbà tára bàbá ọ̀gá tí kan ń ṣèkan wọn ò dédé sọ pé kẹ́nìkan lágbára kan kó lọ mú kábíyèsí wá kí wọ́n ṣèfijọba. Bàbá ọ̀gbà nǹkan kan bàbá ò lo ọ̀rọ̀ òṣèlú sọ̀rọ̀ kábíyèsí nìbàdàn. Wọ́n ní kí wọ́n sì lọ sinmi ni kí bàbá ọmọ tọ́jú ara ẹ̀ pé bàbá ẹ̀ bá yá wọ́n fìjọba. Àmọ́ ẹni tí ọ̀bá mọ ti ń ṣe tí mẹ́mórì ẹ̀ ò lè sọ̀rọ̀ síta tí ò lè dánúrò dáadáa kò tí ì lè jọba. Ẹ̀wọ̀n ọgbọ́n tí wọ́n fi ṣe ọ̀rọ̀ padà.
ẹ wo ọgbọ́n tí gómìnà Ìbàdàn gómìnà Ṣèyí Mákindé ìyún lọ́yọ̀ọ́ state gómìnà Ọ̀yọ́ ẹ wo bí wọ́n ti ń ṣe ọ̀yá gómìnà Dàpọ̀ Abiodun t'Ògùn state ṣe mọ̀ pé ń tẹ́ ẹ ṣe lọ́rọ̀ àgọ́ ṣàṣà náà lẹ́tún ti ṣe lórí ọ̀rọ̀ ìlú yìí wọ́n ń pẹ̀lú yìí ní Imasayi l'Ògùn state náà ní lábẹ́ yín náà ló wà a rí pé kábíyèsí ìlú yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtajọ ni tí sì rán wọn níṣẹ́ rírán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ ẹdẹ tòrutòru pé ó yá ẹ lọ mú lágbájẹ́wọ́ ẹ lọ mú tàmẹ̀dò wá ẹrèé pa lágbájẹ́wọ́ ẹrèé pa tàmẹ̀dò wá torí ẹni tó dédé mú èèyàn tó gba lóòka tí nǹkan sì ṣonítọ̀hún ọ̀fẹ́ pa ni kí ló dé gómìnà ṣerú àwọn tó yẹ kẹ́ ẹ máa fi jọba nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá wa lélẹ́yìí eléyìí gan lè dalẹ̀ bàbá wa rú ṣèbí láti jọ nílẹ̀ Yorùbá kò tó òbíire ìbí bàbá fẹ́ jọba aládé ìbí kèé ṣe pọ́n dédé máa ń múyàn wọ̀nyí wò pé ẹni yìí lówó lọ́wọ́ wọ̀nyí wò pé ẹni yìí tọ́ọ̀gì ni wọ̀nyí wò pé ẹni yìí ó ṣòṣèlú dáadáa wọ́n béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ ni pé ẹ dákun ta ni kó jọba ta lọ bá kàn èyí ń bọ́ba tí ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá ti gbéṣẹ̀ wọ́n sì ṣe nǹkan ṣẹ̀ṣe wọ́n sì mú ọmọ oyè ìgbà míì gan bọ́mọ oyè bá tó méjì mẹ́ta mẹ́rin márùn-ún kódà lélógún kódà èrò nígbà wọ́n ṣe nǹkan fún wọn ni wọ́n lè ní kí wọ́n lọ nínú igbó kí wọ́n lọ wá nǹkan kan wá nínú igbó bí gbogbo wọn bá pọ̀ tí wọ́n lọ ẹnìkan ṣoṣo pẹ́rẹ́ ni ó padà bọ̀ náà ni ó sì jọba oríṣiríṣi nǹkan ètùtù ni wọ́n máa ń ṣe fọ́ba kìí ṣe pé gómìnà ó dédé gbọ́ pa àṣẹ fún wọn ara wọn ò lè ṣe bẹ́ẹ̀ kí ló ń jẹ́ gómìnà níbi tọ́ba aláyé wà nígbà tó ti jẹ́ pé ọba aláyé ń gba sálárì lábẹ́ yín àwọn náà ó mọ lọ́bì fún ẹ ń bá ti ń lọ́bì fọ́ba ẹ mọ̀ jẹ́ ń tàn yín kìí ṣọba dáadáa nu kìí ṣọba tó yẹ kó jẹ nílẹ̀ Yorùbá nu wọ́n máa ń fẹ́ lòmí ìjọba tí ó tún sọ pé òun ọ̀jọba tó sì jẹ́ pọ̀ ní nǹkan ọ̀hún ìfá òun bí ṣe fá ni wọ́n fi ń wò ó wọ́n bá pẹ́ bọ́ bá yá náà yọ padà wájọba náà ni yóò sì tòbà yóò sì tòṣẹ́ àmẹ́ni tó jẹ́ pé kìí ṣòun ló yẹ kó jọba tọ́ba ilé jọba ìlú ò lè tùbà kò lè túṣẹ́ ní irú ẹ̀ ní í ṣẹlẹ̀ ní ìlú Imasayi ẹ má jẹ́ ń tàn yín wọ́n ní kábíyèsí àwọn ẹmẹ̀wà kábíyèsí àwọn tí ń bá kábíyèsí ṣiṣẹ́ wọ́n mọ̀ dàlúrú kódà àtúngbọ̀ pé kábíyèsí gan èyí sọmọ ìlú yìí wọ́n lọ́mọ adóodò ní kábíyèsí àwa sì ń bẹ lórí iṣẹ́ ìwádìí tiwa gbogbo ẹ̀ láfitò yín létí pátápátá ọmọ adóodò ní kábíyèsí ọmọ ìlú bòmí ṣe wá jọba nílùú òbí kan ẹ dákun bò ní ṣe rí ní máa ń ṣẹlẹ̀ látijọ́ o àmọ́ bí ó bá ṣẹlẹ̀ àwọn onílẹ̀ náà ní ọ̀tún yàn pé ààrẹ ni kó jọba nínú ìlú yìí a máa ṣẹlẹ̀ àwọn onílẹ̀ ní ọ̀yàn ẹni tí ó jọba àmẹ́ni tó jọba kábíyèsí yìí kábíyèsí olú ti Imasayi wọ́n ti ń dán mẹ́wàá wò nílùú Imasayi wọ́n ti ń sọ ìlú Imasayi ilẹ̀ Yorùbá kò tu òjíire wọ́n ti ń sọ di nǹkan míì ìlú náà ń gbóná tètè báyìí pàlẹ́ kínní pàlẹ́ kejì bójú wọn bá fọyọ́mọ̀dé ràbàràbà ẹ dákun ó ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún báyìí nílẹ̀ Yorùbá ṣẹ́gbà pé orí ti ìlú àgọ́ṣàṣà la wà tẹ́lẹ̀ ṣùgbọ́n Olódùmarè ti ń bá wa fọmẹpa náà jà náà ìlú Imasayi ní tún ṣẹlẹ̀ báyìí o eléyìí tún fẹ́ gbomi mu o wọ́n ti fẹ́ máa para wọn wọ́n ti ń gbára wọn lọ́ọ̀ka wọ́n ti ń ṣe nǹkan burúkú síra wọn ìlú ti ń dàrú àwọn èèyàn ti ń sá kúrò nínú ìlú Imasayi gómìnà Dapo Abiodun àti bàbá wa commissioner of police ẹ̀dákun ẹ̀ mọ́jọ́ ń dàrú àmọ́ a gbọ́ pé gómìnà Dapo Abiodun náà ni wọ́n tún gbọ́ pa àṣẹ fẹ́ ní ipò ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹni tó yẹ kó jọba wọn ò ní fi jọba àmọ́ bóyá torí òṣèlú àbí torí nǹkan míì agbára ni ẹ dákun ṣá lágbára níwájú Olódùmarè tó dá wa sílé ayé ẹ wà á torí pé nìkan lágbára ẹ wà á gbé ipò tí ò yẹ kó dé ẹ wà á gbé fún un ìkan náà ń ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun state lọ́wọ́ báyìí
á délùú ọ̀hún kà á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìlú ọ̀hún náà. Wọ́n ti fi Fúlàní wọ́n ti fi jẹ àgbàlagbà àwọn olóyè kan níbẹ̀. Sẹ́ríkì ńlá kan ni Fúlàní jẹ nínú ìlú yìí. Bẹ́ẹ̀ bá délùú Ìbàdàn tẹ́ gbọ̀nà olódó tẹ́ ń gbà lọ ṣáà tẹ́ ń gbọ̀nà bẹ̀rù lọ sọ́nà Òṣogbo kàn lú ọ̀hún lójú ọ̀nà lógbò ìlú ọ̀hún ni Odídẹrẹ́ á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà kò sí kó tí ọ̀pá àgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ níbẹ̀. Wọ́n ti fi Fúlàní joyè níbẹ̀. Ìlú Ìwó ni mò ń sọ, Ìwó olódò ọba. Ẹ̀bí bàbá wa Arẹ́gbẹ́ṣọlá náà ló fi bàbá yìí jẹ kábíyèsí. Kábíyèsí tìlú Ìwó. Bàbá wa tẹlú mo kí yín o. Ẹ̀kú bẹ́lẹ́dò wá ti pé orí kábíyèsí. Ẹ ti jọba ẹ ti jẹ́ gbogbo ló ti faramọ́. Adé ó sì pẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀kẹ́ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ yóò dọ̀kìnní. Àmọ́ kábíyèsí ẹ ti ń fi Fúlàní ẹ ti fi ń jẹ nǹkan tó ní ńlá gbangba lórí àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Ṣé ẹ má gbàgbé pé oríṣiríṣi ọwọ́ ni Fúlàní lè yọ nígbàkúgbà. Kábíyèsí ẹ̀rọ dáadáa o, ẹ̀mí sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Ìwó olódò ọba. Ṣé ẹ mọ̀ pé Ìwó ẹ̀yin lẹ́yìn ń lo kọ́kọ́rọ́ ẹ̀yin lo kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà yín. Ẹ̀jẹ̀ ń dúró ń bẹ̀ ná wọ́n lọ mò ń bọ̀ ń bá ní mọ́ bọ̀ ń bẹ̀ ni wọ́n ní dé bá. Mo padà sílùú Imasayi l'Ogun State. Gómìnà Dapo Abiodun ó ti ń ṣẹlẹ̀ báyìí lọ́nà kìíní ó ti ń ṣẹlẹ̀ lọ́nà kejì. Kí ló dé tó jẹ́ pé ọ̀dọ̀ yín náà ni gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀? Ẹni tó lọ lánàá gómìnà tó lọ lánàá ìwé ò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbọ́pá àṣẹ fún yàn kan yọ̀nà náà tẹ́ gbà tẹ́ fi tó bó bá tiẹ̀ jẹ́ pa àti pàṣẹ ṣe dà tó jẹ́ gómìnà ní gbọ́pá àṣẹ fún yàn nílẹ̀ Yorùbá báyìí. Bẹ́ẹ̀ bá gbọ́pá àṣẹ fẹ́ni tí ó yẹ kẹ́ gbọ́pá àṣẹ fún ìlú ọ̀padà dàrú náà ni. Kí ló dé kábíyèsí tẹ́ bá gbọ́pá àṣẹ fún yàn ó yẹ kí gbogbo ìlú ó dunnú sí ni kí wọ́n fọwọ́ sí kẹ́ tó gbọ́pá àṣẹ fún tí ó bá sí nǹkan míì ń bẹ nǹkan míì tí ń bẹ gómìnà Dapo Abiodun. Commissioner of Police ẹ̀dá kan afẹ́kẹ́ bá wá nǹkan ṣe sí a mọ̀ pé ẹ gbọ́dọ̀ gbọ́ ti gómìnà náà àmọ́ ẹ má jẹ́ ìtàn yín wọn ò raṣọ sí yín lọ́rùn wọn ò lè ráṣọ ọrùn yín rà lọ́jà ránkì tí ń bẹ lápá yín kìí ṣoògùn State nìkan lẹ ti ṣiṣẹ́. Béèyàn bá jẹ́ constable corporal lásán ojú ti rí kèé ṣe pàtì inú ilé ẹ̀ ni wọ́n ti mú pé ó yá máa bọ̀ káṣọ ṣe lọ́rùn ó yá máa ṣe agbófinró kò ṣeé ṣe. Agbófinró lọ training ni a sì mọ̀ pé èèyàn kan ní ń bẹ lókè tó jọ̀gà pátápátá ẹ̀sìn gbọ́dọ̀ gbọ́ ti ẹ̀yìn kìí ṣe ti bí èyí ló yẹ kẹ́ ẹ gbọ́. Mo mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ bá ti ń ṣe rìpọ́ọ̀tù ń bẹ ńlẹ̀ tẹ́ ẹ máa ń mú lọ fún bàbá lókè. Gbogbo ẹ̀yin agbófinró wa Commissioner of Police afẹ́kẹ́ wá nǹkan ṣe sọ́rọ̀ yìí torí ìlú Imasayi ti ń dàrú ti ń ràrú gbùdùgbùdùgbùdù. Iná ogun wọn ti gbé iná ogun kaná nílùú Imasayi. Wàhálà ìdààmú kókó jàǹjàǹ ti ń ṣẹlẹ̀ nílùú Imasayi. Wọ́n ti ń para wọn wọ́n ti ń ṣe nǹkan burúkú síra wọn nílùú Imasayi. Ṣé bí ọ̀sẹ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò tó òdìrè yẹn dákun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ dákun ẹ bá wa dá sí i. Ìlú Imasayi la wà báyìí ibẹ̀ láti máa sọ̀rọ̀ gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ ní Imasayi gbogbo ẹ̀ láàmú fi tó ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí. Gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ nílùú Imasayi gbogbo ẹ̀ láàfi tó ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tó òdìrè létí. Gbogbo yín lájẹ̀kẹ́ gbọ́n tí bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀ṣọ́kà bí bá ti ń ṣẹlẹ̀ ẹ sì máa gbọ́.
gbogbo àwọn tí ń fọwọ́ lágbáni lójú nílùú Ìmasayi ládàkọ̀ wọn pátápátá. gbogbo yín láti rí ẹ̀rí máa jẹ́ mi ìṣọ́ yín lọ́wọ́ pátápátá. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń lé ọmọ ẹgbẹ́ yín kiri nílùú Ìmasayi tẹ̀ ń foríṣiríṣi nǹkan dẹ́rùbà wọ́n. èyí ṣe pé ẹ̀ ń dẹ́rùbà wọ́n o, ẹ̀ ń lé wọn pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ní ni, gbogbo ohun tí wọ́n kó lé yín lọ́wọ́, tí wọ́n rán yín níṣẹ́ ẹdẹ tòrutòru, ẹ̀yin ẹ tẹra mọ́ ẹ máa ṣe. ẹ má jẹ́ ń tàn ní àwọn tí ń rán yín níṣẹ́, wọ́n kàn ń fún yín ní tọ́lọ́kọ́bọ̀, wọ́n fi rán yín níṣẹ́ ẹdẹ tòrutòru ni. wọn ò lè kó ọmọ wọn síbẹ̀ ó yá máa ṣe. Gómìnà Dapo Abiodun, ẹ̀yin ni mo kọ́kọ́ wá bá bàbá. ẹ dápẹ́ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kó mi ọ́ tó tẹ̀yìn wọ̀ mí lẹ́nu. gbogbo ohun tá a bá ṣe nílé ayé yọ dìtàn, gbogbo ohun tẹ̀ ń ṣe yìí ìtàn ni tó bá dọ̀la. ṣe mọ̀ pé ibi tí ẹ wà ẹ kú òun bẹ̀, ẹ ní ju síbẹ̀, ẹ kú òun bẹ̀ nígbà tásìkò yín bá tó. wọ́n wàá máa ròyìn yín, wọ́n máa sọ pé gómìnà tí ń gbọ́pá àṣẹ fún ẹni tí ọ̀dọ́ gbé fún sóyẹ kó rí bẹ́ẹ̀. Gómìnà Dapo Abiodun, mo kì í o, n ò rí yín fín o, n ò rí yín fín o. wọn èrè yàn fín nílẹ̀ bàbá wa kó tu òjìire fún ẹ̀ èrè àgbà fín. àmì mi ń pàkíyèsí yín sí ni àtàwọn nǹkan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀. bí wọ́n ṣe ń para wọn yìí bàbá, ó ṣeé ṣe kẹ́jí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà lọ́rùn yín. èmi kọ́ ni wọ́n dájọ́, Olódùmarè ni wọ́n dájọ́. gbogbo tá a bá ṣe nílé ayé ó kù wá, ó kù Olódùmarè, ó kù mí, ó kù Olódùmarè, ó kù ẹ̀yin lólùfẹ́ mi, ó kù Olódùmarè. gbogbo ẹ̀yin alágbára mọ́nímọ́ní mọ̀yànmọ́yàn, gbogbo ẹ̀yin alágbára ayé tẹ́ ẹ torí pé lágbára kékeré báyìí tẹ́ wá fi ń ní mẹ̀kúnnù lára, ó kù yín, ó kù Olódùmarè. ẹ dákun ẹ ṣọ́ṣe, ẹ ṣọ́ṣe. àní gbó sílé ayé, àní dọ́ta sílé ayé. àmọ́ ilé ayé tá a wà yìí, ẹ rántí pé àfọwọ́bà fi sílẹ̀. gbogbo kó wa pátápátá ńlá rèé o. ẹ jẹ́ ń sọ fún yín, ẹ tẹ́ ẹ bá ṣe nílé ayé ọ̀lẹ́ lọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dọ̀rùn. ẹlòmíì gan bẹ tó jẹ́ pé ilé ayé yìí ni ó ti bẹ̀rẹ̀ sí ní jìyà lọ sọ́run. yọ jẹ́ nílé ayé àwọn ọmọdọ́mọ ẹ̀ ọ́ tún jẹ́. gbogbo ohun tá a bá ń ṣe, a tún ń ṣe sílẹ̀ dà ọmọdọ́mọ wa ni. ẹni tó bá sì wà láyé báyìí tí ọ̀bá yìí tí ì kú, a fún lásìkò, a sì fún láàyè láti ronúpìwàdà ni. ẹ jẹ́ á ronúpìwàdà gbogbo iṣẹ́ ọwọ́ wa burúkú tá a bá ń ṣe. ẹ jẹ́ á ronúpìwàdà ká kúrò lórí iṣẹ́ ìbàjẹ́. tó ọ̀rọ̀ agbófinró wa, Commissioner of Police àti Gómìnà Dapo Abiodun, ẹ̀yin mo ṣe àwa bá, mo sì ti jíṣẹ́ tó Lódùmarè rán mi. wọ́n ń lọ, mò ń padà bọ̀ láìpẹ́. ẹ ń bá ní lọ kí n má bọ̀ náà ni wọ́n wà á dé ni wọ́n ní dé bá. nǹkan ò ní ṣe mí, nǹkan ò ní ṣẹ̀mí mi, nǹkan ò sì ní ṣaya mi, nǹkan ò ní ṣàwọn ọmọ tó Lódùmarè fi fún mi láṣẹ Èdùmàrè. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o, ilé yín ò ní dàrú, ọ̀dẹ yín ò ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè. ẹ̀ ní pòfo, ẹ̀ ní ròfo, ẹ̀ ní pasán nílé ayé tẹ wà. Olódùmarè yóò mọ fìṣọ́ ẹ̀ṣọ́ kó wa wá. ilẹ̀ Yorùbá kò tu òjíire yóò gba òmìnira láṣẹ Èdùmàrè. ẹ ń bá ní kílẹ̀ Yorùbá ọmọ gba òmìnira, Olódùmarè o, Olódùmarè o, Olódùmarè bá wa kánjú mọ́nítọ̀ wọn sọ́dọ̀. torí ilẹ̀ Yorùbá kò tu òjíire, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin ni. ilẹ̀ Yorùbá gba òmìnira, ilẹ̀ Yorùbá gbòmìnira, ilẹ̀ Yorùbá gbòmìnira. gbogbo ẹ̀yin Yorùbá nation agitators ẹ dákun, ẹ má jò rẹ̀ wá, ẹ má jò rẹ̀ wá. ẹ jẹ́ á ṣe lẹ̀dí àwọn ọmọ wa láṣẹ Èdùmàrè. wọn ò ní fẹ̀jẹ̀ wa tún orílẹ̀-èdè ṣe. ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀ nílẹ̀ ìlérí láṣẹ Èdùmàrè. mo kí gbogbo yín o, ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí.